Ẹ̀yin náà lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi tá a mú wá ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní Èkó ní Lẹ́kí. Ṣé ẹ mọ̀ ipá sọ fún yín pé kábíyèsí fẹ́ launch diagnosis hospital wọn. Wọ́n ní pé wọ́n ti postpone àmọ́ reason. Ṣùgbọ́n gbogbo àwọn tó jẹ́ pé tíìmù wọn ti meet pẹ̀lú Queen Naomi ní Lẹ́kí pẹ̀lú àti Dr. Elizabeth. Ibẹ̀ láti sọ fún yín wípé wọ́n fi Queen Naomi wọ́n jẹ one of the executive. Wọ́n dẹ̀ fún Tadenikawo ní equity investment lórí diagnosis yìí, equity of 60%. Bí a ṣe gbọ́ wọ́n ní ìgbà tí event yìí ò hold mọ́ àwọn èèyàn ò mọ̀, wọ́n láwọn èèyàn gan ti turn up tó fẹ́ wá. Wọ́n ní nǹkan tó dífá fún àǹtí wáyé nìyẹn tó fi fly wá tí wọ́n fẹ́ wá sí event yìí. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní Governor Lodge ni wọ́n lọ lẹ́kọ̀ọ́ pé wọ́n lọ bá kábíyèsí. Wọ́n nígbà tán dẹ̀ débẹ̀ wọ́n ní wọ́n meet kábíyèsí. Wọ́n nígbà tán dẹ̀ dé ibẹ̀ o, wọ́n ní àǹtí wa ti rò pé ó yẹ kí àwọn jọ wà together. Wọ́n ní bí kábíyèsí ṣe sọ fún àǹtí wa nìyẹn níbi aago 5 wípé àwọn ń lọ sí ilé. Wọ́n ní àǹtí wa ń béèrè lọ́wọ́ wọn pé ṣé bí àwọn máa jọ ń wà ń bí tẹ́lẹ̀ wípé kí ló dé tí kábíyèsí wa láwọn ń lọ sílé nǹkan kan. Wọ́n ní àwọn ń lọ sí ọ̀dọ̀ Queen Naomi ní Lẹ́kí wípé àwọn ń lọ bá ìyàwó àwọn. Wọ́n ní àǹtí wa wọ́n ní face ẹ̀ change immediately ni. Wípé face ẹ̀ change immediately ni. Wípé bí àǹtí wa ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Wípé kí ló dé kábíyèsí? Kí ló dé tẹ̀ ń treat mi báyìí? Obìnrin ni mí. Ẹ̀dẹ̀ wá ń ṣe mí bóyá igi àbí òkúta. Ẹ̀jẹ̀ ló ń ràn nínú vein mi. Allegedly o, ẹ̀yin èèyàn bá ṣe gbọ́ o. Ẹ̀jẹ̀ ló ń ràn nínú vein mi. Kí ló dé tẹ̀ ń treat mi báyìí? Every time Queen Naomi. Ṣé ẹ̀ tí ẹ lè sọ̀rọ̀ kẹ́ má dárúkọ Queen Naomi ni? Ẹ̀yin èèyàn lé no be small thing o, kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní àǹtí wa ara wọn ń gbọ̀n ní pé kí ló dé tó jẹ́ pé every time Queen Naomi. Ṣé èmi àti yín ò lè jọ wà ń bí ni láti joy tó jẹ́ pé ẹ ti fara kàn mí tó jẹ́ pé mi réyàn dì mọ́ mi? Ẹ wá tó lẹ̀ ń lọ. Wọ́n náà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ó ní bí kábíyèsí ṣe sọ pé àwọn fẹ́ lọ bá olólùfẹ́ àwọn màmá Tadenikawo nìyẹn o. Wọ́n ní àǹtí wo fine easy o. Wọ́n ní àǹtí wa wípé ṣe ni ojú wọn korò ni wọ́n ń sọ̀rọ̀ wípé kí ló dé tí kábíyèsí tí wọ́n ní time fáwọn.
àwọn travel wá látòdìndí UK. Kábíyèsí láwọn fẹ́ lọ báyàwó wọn wípé kí ló dé, kí lòun ṣe, kí lòun ṣe fún kábíyèsí. Wọ́n ní ọ̀rọ̀ yẹn, wọ́n ní kò ń ṣe ọ̀rọ̀ kékeré. Wọ́n ní kábíyèsí ní ìgbà tó sọ gbogbo ọ̀rọ̀ ẹ̀ tán ni o, wọ́n ní kábíyèsí jẹ́ kó sọ gbogbo ọ̀rọ̀ ẹ̀ tán. Wọ́n ní kábíyèsí ní kí ni ìṣòro ẹ̀. Kí ló dé tó jẹ́ pé ò kì í fẹ́ gbọ́ orúkọ Naomi? Kí ni Naomi ṣe fún ẹ? Ìwọ ló betray Naomi, Naomi kọ́ ló betray. Kí wá ló dé tó jẹ́ pé tó bá ti gbọ́ orúkọ Queen Naomi báyìí, inú máa bí ẹni. Wípé ó bẹ́tà kí o gbà ká mú. Kó dẹ̀ mọ̀ wípé ìfẹ́ tó wà láàrin àwọn àti Naomi kò sẹ́ni tó lè tú ká o. Wípé yàtọ̀ sí yẹn, ṣé àwọn ò tọ́jú ẹ gẹ́gẹ́ bí ìyàwó ni? Àwọn ń fún ẹ ní gbogbo nǹkan tó bá béèrè náà. So kí wá ló dé, kí ni wàhálà, kí ni ìdààmú tó yẹ pé o máa wá ibi táwọn bá wà kiri tó máa trail àwọn kiri. Wípé àwọn ò fẹ́ gbogbo irú nonsense tó ń ṣe yẹn. Wọ́n ní nítorí ìgbà tí ẹ wà nínú palace, ọmọbìnrin fi inú kan bẹ́ẹ̀ lò ní nítorí pé kò mọrú èèyàn tó jẹ́. Wípé ìgbà tó dá tán lọmọbìnrin tó jókòó ara ẹ̀ jẹ́ tí ò dẹ̀ fẹ́ rí ẹ mọ́. Ó wá fẹ́ mú tipátipá lọ́rẹ̀ẹ́, ó lóun ò fọ́ rẹ̀. Ṣé dandan lèèyàn fi ń ṣọ̀rẹ́ ni? Wọ́n ní nǹkan tí kábíyèsí ń sọ nìyí, allegedly bá ṣe gbọ́ o, ẹ̀yin ará ilé, because nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Wọ́n ní kábíyèsí sọ fún yín pé ó bẹ́tà kó tètè accept wípé ìyàwó àwọn ni Queen Naomi, àwọn ò dẹ̀ lè fi Queen Naomi sílẹ̀ láíláí fún anybody. Wípé báwọn ṣe sọ fún ọ̀dọ̀ ìyàwó àwọn làwọn ń lọ. Wọ́n ní bí àǹtí wa bó ṣe wọnú yàrá tó ti wà lọ nìyẹn nínú, bó ṣe lọ kó gbogbo ẹrù ẹ̀ nìyẹn nínú Governor's Lodge tí ó wà. Wọ́n ní kò tiẹ̀ sọ fún kábíyèsí pé òun ti ń lọ àbọ̀ òun ò lọ. Wọ́n ní kábíyèsí náà ò dẹ̀ wò bóyá ó ti ń lọ àbí kò lọ. Wọ́n ní bó ṣe kẹ́rù ẹ̀ nìyẹn. Wọ́n ní immediately báyìí ló fèsì airport ló padà. Nǹkan tá a gbọ́ nìyẹn o, allegedly. So wọ́n ní bí kábíyèsí ṣe lọ bá ìyá Tádéníkáwò olólùfẹ́ wọn, aya àtàtà, aya àdùnnú, aya rere. Wọ́n ní bí àǹtí wa bí wọ́n ṣe lọ sí airport nìyẹn tán padà sí UK o. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní pẹ̀lú omijé lójú. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Nǹkan tí ò yé mi lọ́dọ̀ àǹtí wa yé, torí èmi á sọ̀rọ̀, ẹ mọ̀ pé mi á sọ ti tèmi. Bí gist bá ṣe rí bá ṣe gbọ́ la ṣe máa wá sọ. A ti sọ fún yín pé allege ni nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Nǹkan tí ò yé mi ni pé number one, ẹ mọ̀ wípé kábíyèsí ó níyàwó kẹ́ tó fẹ́ kábíyèsí. Ẹ mọ̀ yẹn. Ṣùgbọ́n ẹ fẹ́ admit pé kí kábíyèsí kan ṣe ojúṣe fún ìyàwó o. Honestly, nítorí pé ẹ ti mọ̀ pé kábíyèsí ní very soft spot fún obìnrin lẹ fi máa ń ṣe báyẹn. Tó bá jẹ́ ọkùnrin ìgboro ni ẹ lè bá dán gbogbo nǹkan tẹ̀ ń bá kábíyèsí dánwò, ẹ lè bá wọn dán. But nítorí pé kábíyèsí ń treat yín bí ẹyin, ẹ wá máa treat kábíyèsí. Ìwọ ń sọ pé Queen Naomi báyìí, Queen Naomi báyìí. Gbogbo ìgbádùn tẹ̀yin ti ń gbádùn láti bíi 3 years ago, ṣé Queen Naomi ṣé wọ́n gbádùn ẹ̀? Tí kábíyèsí ti bá tiẹ̀ sẹ́ pé ọdún 3 làwọn fẹ́ fi sùn sọ́dọ̀ Queen Naomi, ó tó bẹ́ẹ̀ náà. Ṣé bí for almost 2 years lẹ fi wà nínú palace yẹn tí Queen Naomi ò lè wọnú palace yẹn? Ní ìsìn tí kábíyèsí wá láwọn fẹ́ lọ báyàwó ẹ̀ fẹ́ gbọ́ ẹ̀ fẹ́ gbà, ẹ wá ń kanra ẹ̀ ń rojọ́. Èmi mọ̀ pé kò sí nǹkan tí ẹ lè ṣe, kò sí nǹkan tí ẹ lè ṣe bí orin bàbá wa ni tó ní kò sọ́gbọ́n tó lè dá, kò sí wá tó lè ro, kò sọ́nà tó lè gbà tó lè fi táyé lọ́rùn o. Kábíyèsí try fún gbogbo yín pátá, ṣùgbọ́n ẹ ní tẹ́ lọ́rùn. Gbogbo nǹkan tó ń ṣe fún yín kò tẹ́ yín lọ́rùn. Kò tẹ́ yín lọ́rùn. Kò dẹ̀ sí nǹkan tẹ́ lè fà, tẹ́ lè ṣe
ìfẹ́ òtítọ́ ló wà láàrin àwọn méjèèjì. Béèyàn wòfẹ́ tó lóun fẹ́ wòfẹ́ òtítọ́ kàn ń ṣe lásán ni bí ìgbà tẹ́ kàn ń waste owó yín ni. Tẹ́ bá lọ ṣáájò sí kábíyèsí àti Queen Naomi kò lè ràn wọ́n, kò lè mú wọn. Nítorí àkàndé èèyàn làwọn méjèèjì. So the best thing ni kẹ́ rọra fi àwọn méjèèjì sílẹ̀ kẹ́ jẹ́ kó máa enjoy ara wọn. Kẹ́ dẹ̀ rọra máa gba nǹkan díẹ̀díẹ̀ tí kábíyèsí bá ń ṣe fún yín. Ẹ má sáré ju kádàrá lọ. Advice tèmi nìyẹn. Ẹ̀yin ará ilé mo kí yín o ní ilé lóko àti lẹ́yìn odi. A dúpẹ́ fún gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe fún wa lórí channel yìí. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń comment, tẹ̀ ń share gbogbo àwọn gist wa. Gbogbo ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. I love you all. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti subscribe, àǹfààní wà fún yín, ẹ subscribe kẹ́ máa gbádùn gist. Ọ̀fẹ́ ló bá dé, kò ná yín ní nǹkan kan. Ẹ kàn tẹ subscribe button yín. Ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ má gbàgbé kẹ́ bá wa fún fídíò yìí ní thumbs up. Òkè ní ọlá gbogbo yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV love you all. Thank you.